tún kó bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. a lè sá lọ fún yín. ilé ọ̀sìn ilé tún kó dẹ̀ èyí ẹni ọláwọ̀ ṣe ẹni ọláwọ̀ ìlóyìn ẹni ọláwọ̀ ṣe. ìbúrọ̀mì lọ́gbọ̀n wàsílàmì kó dẹ̀ ó dà bẹ́ẹ̀ ìdírí àlọ́. ó jẹ́ central mentor ó yá central mentor ọ̀túnlá ẹ̀ tí dèbí ni àjíbọ́lá bàṣọ ẹlẹ́gbẹ̀ẹ́ ìwéṣẹ̀. ọjọ́ central mentor ẹni ọlọ́mì central ọjọ́ central mentor èèyàn bíi pọ́ùn ìlóyìn ẹ̀rẹ̀kẹ́ láàrin o làbí bàṣọ. ọyọ ṣọkí ọlọ́bọ̀. ó sọ pé ṣọkí eléjò. irọ́ ni o. ó yà lórí ọ̀dọ́ wò báwo ṣọkí ọlọ́bọ̀. ó yà bọ̀ sílẹ̀ báwo ṣọkí ẹlẹ́kùn. ṣọkí eléjò. ṣọkí eléjò. ó yà ṣọkí bójú. ó sọ pé bójú. ó yà bójú. ó yà bójú. ẹni bá mú wàá nà. bójú. ẹ̀rẹ̀kẹ́ lẹ́rìí yẹn ṣọkí bójú. sọkí mojú mojú o sọkí mojú morí ẹ mojú morí. ilẹ̀ òkè ni ọlọ́dẹ sacramento yan àsíláàtì kódọ̀d ẹjọ́ ẹ̀yọ́ ọmọ fatus ẹ̀yọ́ ọmọ fatus ẹ̀yọ́ ọmọ fatus ẹ̀yọ́ ọmọ mọ́fì ẹ̀yọ́ ọmọ fọlábí ẹṣẹ́ àríyìn ẹkùn náà òwe ẹsẹ̀ àjíbọ́lá pàṣẹ. ẹni ọlámṣẹ́ẹ̀dì mẹ́ta òmùkẹ́ ọjọ́ àjọ nǹkan ẹ̀mí sọ̀nà o. Nta bọ́túgà ó mọ̀ ṣe yìí. ilé àjọ nǹkan ẹ̀mí sọ̀nà o. ọmọ ti yẹru ọ̀nà ọ̀bà o. àjọ nǹkan ẹ̀mí ṣe. ilé àjọ nǹkan ọ̀nà ọmọ yẹru o. àjọngọlọ ẹ má fọkàn sọrùn ẹja àjọngọlọ má fọkàn sọrùn ẹja bóyá ṣètì mẹ́tọ̀ má fọkàn sọrùn ẹja àwọn ẹ̀dá ẹ̀kíni má fọkàn sọrùn ẹja. olórí àjọ àwọn èèyàn wọ́n wá. àwọn tó jú ẹkùn náà ó sọ àwọn ẹ̀dá ẹ̀kíni yóò jú ẹkùn o. àbúyá wá sí ìwọ́de tó tiẹ̀ mọ̀. ojú àjọngọlọ èèyàn dákìlẹ̀ àwọn tí big champion ọ̀nù àwọn làbàkà làbìjì bẹ́ẹ̀. èèyàn ìṣàmù tá a máa ẹ̀kọ́ ọmọ ti ẹrú ọlọ́ba ojú ẹkùn náà àwọn ẹ̀dá ẹ̀kiri. ojú ẹkùn náà àwọn ẹ̀dá ẹ̀kiri ó jẹ́ àwọn ẹ̀dá tíá. bá ń tọ́jú mọ́ fí o àfọlábí mi mọ́ bí ọjọ́ àwòkọ́. alẹ́mọ̀jẹ́ máa ń fi bàbá o. ibà wọn sí owó ìsàrí kì í alábí ìmọ̀ ìbáraka. ọ̀hún sì á dédé gbogbo sì á. ilé oníkì ìròyìn. ìbúrò lásán. bàtọ́jú adé skul dáadáa. tọ́jú yẹmi síjà yé láà. ilé oníkì ìmọ̀ tó ná. tọ́jú yẹmi síjà yé ọlá. ó káyọ̀ ní kì í mọ̀ ṣe. ilé oníkì adé skul ìmọ̀ ṣe. ọjà ibo ṣe sì á dédé. mo ti lé olúwa ilé oníkì. àbúyẹ. kò sárúgbó nǹkan náà ilé oníkì. àwọn màmá nìyẹn. màmá gbọ́dọ̀ lé àwọn yọ sẹ́yìn. wọ́n ní òkà lẹ́yìn eléèlélé. wọ́n ní oko látẹ̀yìn. má gọra ìwà gọra. wọ́n ní oko lẹ́yìn. ilé oníkì. ilé oníkì. ní kí adé sùn yìí. ojú ní kí adé sùn yìí. àbúbẹ̀ wọ́ọ̀rà. nọ̀bì báàdì wa. wọ́n ti taṣọ wẹ́dì mọ́lẹ̀ Pasuma ààyìn wọn. ó wọlé. àlùbáríkà fún ọmọjọ.
èèyàn láti ẹlẹ́rú ọ̀ṣọ́. láti ìpàṣẹ mọ́ra. àbúyẹ gbádùn. èèyàn tẹ̀yẹ sani wọn kọ èèyàn ọ̀ṣọ́. àlùbáàrin ká ọ̀ṣọ́. àbúbí adé gbádùn. àlùbáàrin ká fún ọ̀ṣọ́. owó àlùbáàrin ká fóònù náà o. àlùbáàrin ká fóònù ọmọ máa ná ọ̀rọ̀ àgàtà. àwọn báàsì ara mi ètò ìgbà ìjọba tó kàn fún yìí kíá ọlọ́gbẹ́kùnrin ìṣẹ̀lẹ̀ àgàtà. ẹ káàbọ̀ sí ní agbára bá a ṣètò. àlùbáríkà ẹ káàbọ̀ sí ní agbára bá a ṣètò. wọ́n ní mo lẹ́rù kú mo ní disciples. tẹ́gbá rí mi ayé máa ṣọ̀bẹ̀ kó wa bá. wọ́n ní mo kárí sódà sókè mo ká bá. ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́sì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́sì. oṣù àlùbáríkà àwọn oṣù ẹ̀ campus àwọn oṣù ẹ̀ campus àwọn tó ní ṣe sars àlùbáríkà oṣù àlùbáríkà náà ẹ̀ kàdá àlùbáríkà jìbọ́ láì mọ́lẹ̀ àlùbáríkà mi oníbàjẹ́ o. àlùbáríkà ṣe ọdún sẹ́mi ò bá kà o. àlùbáríkà owó ọ̀sẹ̀ àwọn tèmi. lẹ́yìn ṣe náà tó wà jọ àbá. bàbá bẹ̀kẹ́lẹ̀ lájọ fàlùbáríkà ṣe ẹgbẹ́ tó dá. ṣèyídà tó ń tó bẹ̀. ojú àlùbáríkà náà àlùbáríkà fún mọ́ṣọ́. oṣù àlùbáríkà ọ̀kẹ́ èèyàn láti ẹrù táyà èèyàn mọ́ alájà láti àwọn tẹ́lẹ̀ ẹrù táyà oṣù. ọmọ màdá oṣù bàákà oṣù àlùbáríkà ọ̀kẹ́ àwọn èèyàn méjì kan wá tọ́jú yàn láàárín wọn. àgbọ̀n jọ́mọ̀ lókè kókó ètò. òyà alága alága bàtà ẹlẹgbẹ bàtọjú alága kan sí ìrìnàdà ẹ bá ń tọ́jú ọmọ mi Sáyidé èèyàn alága ọmọ bá a sí ìrìnàdà Sáyidé èèyàn alága. alága Sáyidé èèyàn èèyàn ti sàmúta máa bójú. ọmọ bá a ṣe ṣe èmọ̀jọ èèyàn tí mẹ́mọ́dé èmọ̀jọ wọ́pẹ́ ẹ tọ́jú sólà dáadáa ẹ máa ń ṣe tọ́jú sólà àti mẹ́mọ́dé òjò pẹ̀lú ojú òkú ibà sí èrè sólà kàtà gbogbo sábò fọ ìsàlámìlà bàgà yarí yóò bá a sùn máa kúnlẹ̀kún. ọmọ mi Sáyidé èèyàn alága èèyàn tí wọ́n ṣoṣo ó jẹ́ alága dání ọkọ̀ èmi ẹ bá ń tọ́jú sílẹ̀ mú tọ́ ṣoṣo èèyàn tí sílẹ̀ mú tọ́ sáraga o àwọn tó rọra wọn ní èèyàn kẹ owó ẹja. àwọn tó ṣe mí nù lóòlè o èèyàn bá a sùn àkùnlẹ̀kùn ó máa ṣe é ṣe kábọ̀ sí ná. èèyàn tèmi aláfíà ó jẹ́ àwọ̀ orí mọ́kẹ́. ọmọ tèmi ṣe sars ó jẹ́ ìsìn mẹ́yà kì í mọ́kẹ́. ibà wọn sí wọn lẹ́jọ́. èkó bàtà ìjọ́jọ́jọ́.
fún ẹ lówó bílẹ̀ kan kókú lọ máa gbà mú wá kò ní mínì gbogbo kókú lọ ká ló lọ ẹ mú wá sẹ ṣé kù ti àtàrùn àwọn máa dà sómi mú wá. ọmọ àlè élòlélè àwọn ti pa owó. àbùdé kò mọ kì ẹ. ẹ̀sùn jẹ́ òfin ọ̀wọ́n pè nǹkan ti wà nílẹ̀ nǹkan ti wà nílẹ̀ ọ̀nàrẹ́bù ṣe lọ ni nǹkan wà nílẹ̀. àbúyẹ kò gbàgbé. ìgbà mi àwọn àwọn sí òye alábí ìmọ̀lẹ̀ rẹ̀. ó jẹ́ sọ̀rọ̀ mi kà ń bọ̀ ṣẹṣẹ. ọmọ náà ó ẹsẹ̀ máa tó lè ní sí ti àwọn tí mẹ́mú dùn méje. ó wá ṣe lè ní kọ́ńsì tí àwọn lè ní mẹ́mú dùn. èèyàn bàbá mẹ́mú dùn yóò káyọ̀ o. alẹ́ máa káyọ̀ sí ti àwọn ọmọ rẹ̀. ayọ̀ ṣẹ̀yẹ ṣẹ̀yẹ kan pọ́sítọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. bàbá de bọ́lá àwọn sẹ́mùsẹ́mù. èyí sẹ́mùsẹ́mù ìyàwó méje báàsì náà ẹja pẹ̀lú mi báàsì. àmì náà pa pápá o. ẹja kí omi àyíndínú mọ́ òun ètò. akí omi ní ọgbà ètò. àwọn takiri ogun ní ọgbà ìmọ̀ṣọ́. àwọn ti lára náà ọ̀rọ̀ ṣọ́. àwọn takiri ogun ní láàrin oṣù. àyíndínú bò ọmọ kíá. ọmọ akéwì ọmọ akéwì ní ọgbà ètò ìdòwò. ọmọ ìbí lọ́bàṣù ànáwó sókè járíà. ìbí lọ́bàṣù àṣọyà lóko dáadáa. ọmọ ìbí lọ́bàṣù ànáwó sókè járíà. ìbí lọ́bàṣù àṣọyà lóko dáadáa. ó ṣàkíyèmí àmì náà pa pápá o. ilé ọ̀pá pápá. owó ẹja gbogbo rẹ̀ tó tọ́. àmì náà pa pápá o. èbó bàbá gbogbo rẹ̀ náà pọ̀. ó jẹ́ àmì náà pa pápá. ó jẹ́ olè ní búùkì ní ọmọ mi Pasuma kúnlẹ̀kúnlẹ̀. lẹ́lẹ́ ní búùkì mọ̀ọ́tọ́ mọ̀tọ́. Búkì ọ̀gẹ̀dẹ̀ tó kókó ní àdìgí burúkú omi Bàdọ́lá ilé ayé lè rí rí ìwé ọ̀rọ̀. ọ̀gẹ̀dẹ̀ tó kókó ní àdìgí burúkú omi Bàdọ́lá ilé ayé lè rí rí. bó ṣe wà fọkùnrin ló ń bẹ fobìnrin o. orin yẹn ṣe dúró fọkùnrin o ó dúró fobìnrin kan bá tó. bá a ṣe sẹ́yìn. àtọ̀rí tí ẹ rí ẹ lọ́rọ̀ ayéjú wá. Búkì bàbá lọ síwájú àtúnlọ̀ sẹ́yìn ní bá sọ. wọ́n yóò bá ṣe ìfihàn kúkúrú o. ó lè jẹ́ ní kíkẹ́ bá so tẹni àṣẹsọ́rí. owó tó ń fi hàn dúdú ó lè jẹ́ ní ìtòkù pàbí mọ́fì ní àṣẹsọ́rẹ́ fún ẹ. ọ̀gẹ̀dẹ̀ tó kókó ẹ̀ àti kí burúkú kò kí ṣe ní irú àìsè rí nìyà. ìwọ kan ni kó má fọkàn sọ́rùn ẹja. ìwọ náà má fọkàn sọ́rùn ẹja. má fọkàn sọ́rùn ẹja. ìwọ náà má fọkàn sọ́rùn ẹja. ẹ sọ fún kó má fọkàn sọ́rùn ẹja. ajá bẹ́ẹ̀ náà mọ̀ ó ṣe
lóko wọn náà rájí ẹ̀yin kan ayé fòkò sọ́rùn ẹja ẹ̀yin kan ayé fòkò sọ́rùn ẹja èèyàn sọ́sọ́ àwọn èèyàn. bọ̀dá lóko wọn náà rájí ẹ̀yin kan ayé fòkò sọ́rùn ẹja olùdẹ̀bù sáàsì àwọn èèyàn. bá a ṣe àkàtà ìjọba ìjọba ìjọba. Àwọn ti sáyidì rẹ o ṣe àwọn tálákà lélẹ̀ ó jẹ́ tí wọ́n ejò ó ṣe ìyá mi lẹ̀ gbogbo ṣọ́ọ̀kì. Ìjọba ọ̀gá ńlá ìjọba ó ṣe ó wà bẹ́ẹ̀ wà mí kí ló tó wò ó tó wò ẹ̀yin lè mọ ewu ó dẹ̀ wo gbogbo kí ló ṣe bọ́ọ̀yì má para ẹ̀ wọ́n tún kí ẹ wọ́n kí ẹ ìrere bọ́ o. oore bọ́ọ̀lì state ayé ẹ̀ bàjẹ́ lọ́wọ́ kan wọ́n sáré pa ẹ́ ó ṣe olórí sáà bá sáré pa sáà ẹ̀ pa ìjọba ìjọba yé ìjọba ó ṣe olórí lọ́ra lẹ́kọ̀ọ́ má para ẹ̀ kí ló ń wò ó lè tú o àwọn the Sabo boys wọ́n ṣọ́ o lè tú eléyìí wò o lè tú eléyìí wò kò jọ àwọn the Sabo ó ṣe olórí ilé-ìjáde ẹ̀rùn yẹn. ọ̀rọ̀ ìjọ́jọ́ àgàtà màdúró rọ́bẹ́. Bàrọ́jà egúngún nílé ọjọ́ gbọ́dọ̀ dúró. ṣe fúláwà nù kìíní. ṣé fúláwà nù kìíní já? fúláwà nù kìíní. No. Eléyìí pọ̀. Ọ̀dà lè pọ̀. Èyí pọ̀. Màdúró Bàrọ́jà. Egúngún ni ó jọ bí Saheed Nìṣà. Máwo eléyìí o. Máwo eléyìí o. Eléyìí pọ̀ o máwo. Ó bú ṣe ìkọ́ndé. Àwọn ti Sabo náà ni àgbà kan ìpadà létà ó yé wa egúngún ní ọjọ́ òkú ọmọ òdúró ó yá olórí Sabo fún ìsàlẹ̀ wọn ṣáàdíà ọmọ àjọjọ ẹsẹ̀ àlàbí ẹsẹ̀ èmi náà kí ọ ọ̀pẹ ìlàlẹ̀ alágbá stainless alágbá rọ́bà pèlè dáṣẹ́jọ àmì wo àyàkàyàkà yẹ o. ó ṣe sàṣùlẹ̀ má lọ lẹ́yìn o torí mo mọ yín dáadáa o ẹ má lọ lẹ́ má gba nọ́mbà lẹ́yìn o. ẹ má gba nọ́mbà lẹ́yìn o máa ṣọ o ẹ̀gbọ́n ẹ̀ pé wọ́n ló tó ó yá. ọ̀gbẹ́ ní kí ló dé wá ṣó big man torí ọmọ ó sáré wá ṣó big man ọ̀nà ẹ̀yọ ó sáré wá ṣó big man torí ọmọ ń pọ̀ ní gbogbo ọmọ tó ń pọ̀ ní kọ́ ló mèrè ṣe o wọ́n lọ kó sí o wọ́n lọ rò pé wíyá tó ló ń pọ̀ ní wíyá ọmọ wa nílé àwọn dáadáa ni ó tẹ̀ tí tó dá àwọn alága ló ti wá ẹ̀ kò sọ̀rọ̀. èso jaka ọmọ jango ọmọ bíi tìrú jango èyí èso ó jẹ́ jàǹkárá gbogbo ọ̀rọ̀ èso alẹ́ ilé bọ́sà gbogbo Sabo boys alẹ́ ilé mi nínú èyí èso ilé dúró ní ìlú ilé
alóòlé nínú mọ̀jọ́ ọdẹ lálẹ́ ọmọ bá náà ẹ̀nà ló lè káyọ̀ alábí mọ́lá ó lè ṣe. Ogun State Boxer mọ́ṣẹ́ lóòlé alóòlé nínú mọ̀jọ́ ọ̀gbẹ́ni ṣọ́ra fún left yẹn o ṣọ́ra fún òkú yẹn o jọ o máa kó pa ìjọ ṣàánú o. ọmọ tàkọ́ bí lẹ́múdù yẹn mọ̀ ṣe ọmọ alága méjèèjì mọ̀ ṣe ẹ̀yin abẹ́sẹ̀yẹ ọparí ìyọlọ́ má jẹ rí ìjà ayé. ẹ̀yin abẹ́sẹ̀yẹ ọparí ìyọlọ́ má jẹ rí ìjà ayé o. Òkìrì ojúlé tẹ̀rí yẹn. Alóòlé Boxer òkìrì ojúlé tẹ̀rí yẹn. Kò sóbi ìjàlá láì ṣàyírí láì ṣàfọ́fù ìpéhùn. Ọmọ jẹ́ láàjọ ẹ̀ ṣáyìn ògùn ojú ni. Ó rẹ́ni ìtànsọ báwa sí àgbà. Ìjọba náà wí. Bọ́wọ̀ ṣẹlẹ̀ kí ni ìmọ̀ṣe. Ó bá tó jẹ́ tó lórin bá a sì ń pèdè. Ìbọ́lá bò dáńdájá. Nuru ìmọ̀ràn tata ní ilé ayé yìí láṣẹ yàn lélelele. Alóòlé Boxer Ogun State Boxer lọ́lé òjò gbógun náà dá ọba sórí o tèmi tọ́tọ̀ gbòde ọ̀dà. ọba sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀. Ọ̀rẹ́ pàṣẹ ariwo pàṣẹ ètò ìbúrò àìlẹ́fọ̀ ọ̀mọ̀kẹ́ ètò àìlẹ́fọ̀ ìbúrò àìlẹ́fọ̀ ọ̀mọ̀kẹ́ alẹ́ ọjọ́ àìlẹ́fọ̀ ìbúrò àìlẹ́fọ̀ ìdáná ọmọọmọṣẹ́ ìbúrò. Ẹ bá ń tọ́jú àfọ̀bàjẹ́ jí wá. Àfọ̀bàjẹ́ abẹ́sí tí èmi ọdún bàbá ní ẹ̀ o. Aláṣẹ àfọ̀bàjẹ́ òtẹ́ ọ̀ṣọ́. Ìyẹn bàbá ní àfi ìṣoṣo. Ọmọ òjòlúkú ni wọ́n pẹ́ ọ̀ṣọ́. Àfọ̀bàjẹ́ tó bẹ l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àfihàn sí o. A ti sọ̀rọ̀ lórí aago sábọ̀ ìgbà tí ń pè jíjí wá. Èmi pẹ̀lú bàbá. A ti sọ̀rọ̀ lórí aago sábọ̀ ìwọ̀n ní máa ṣeré pé kò ní ṣe èwo. Pé ká fọkàn balẹ̀ bàbá so. Bá a sí òye sọ̀rọ̀ àkàtà rí o. Ṣàmà 9/11 náà ló yọ. Òjòlúkú ṣe gan-an. Ìyẹn pàṣẹ ìjọba. Ẹ̀bùn 9/11 ọ̀kẹ́. Ẹ̀ṣẹ̀ rere ṣe rere ṣe. Ẹ̀ṣẹ̀ rere ṣe rere. Ẹ̀ṣẹ̀ rere Fred. Ẹni jẹ́ orí ń gbẹ́gbà obìnrin ta sí ẹni ṣe kà. Èrè ló gbé kẹjọ ẹja òwá rẹ̀. Aláṣẹ ẹ̀ṣẹ̀ rere Fred. Èèyàn Lukú ọmọọba Ìkirè. Èèyàn Prince Lukman ọmọọba ni wọ́n pè èèyàn ṣe. Èèyàn Prince Lukú ọmọ ní ọmọṣẹ́ ọmọọba. Ẹ̀ṣẹ̀ rere Fred ṣe. Ẹ̀ṣẹ̀ rere tọ́wọ́ pé èèṣẹ̀ ṣe. Ẹ̀ṣẹ̀ rere tọ́lá pé èèṣẹ̀ ṣe. Àwọn Prince ọmọọba Ìkirè. Mọ̀rọ̀bà ọ̀la èèyàn ti Lucas ṣoṣo. Èèyàn Lucas ní ọ̀rọ̀ ìmọ̀ṣẹ́. Àwọn small náà mọ̀ṣọ́ small champion gbogbo ẹ̀gbá. Ó ṣe àṣeyọrẹ bẹ́ẹ̀ ni mo jẹ. Èèyàn Prince lóko wọn náà ṣọ.
ọmọ yóò prince àwọn. Prince Adéomi special friend. Àbúrò tó fi kí ní US oṣù alias bàbá bàjá ní ọmọkẹ. Èèyàn lọ bí kàńtà. Jẹ́jẹ́ jẹ́jẹ́ làwọn gbà. Jẹ́jẹ́ làwọn gbà. Èèyàn tó ṣe jẹ́jẹ́, èèyàn tó yìn ráyé gbé. Kò lè ta sí ẹni tó ṣe kírakíra. Jẹ́jẹ́ làwọn gbà. Jẹ́jẹ́ làwọn gbà. Orílẹ̀ ayé gba gidi jẹ́jẹ́ ni o. Orílẹ̀ ayé gba jẹ́jẹ́ ni bàtò. Ẹsẹ̀ pẹ̀lẹ́ sani ní ayé kásó. Àti pé abẹ́ òrẹ́ ó máa gbọ́ kẹ́mi wà ní ṣòro àwọn. Ṣé Paso Dàda alábíọ́dọ̀ náà ni o? Paso Las Vegas, Paso àríyá. Paso Chicago lórí òkè wì. Lẹ́bi ọgbẹ́ ládùúgbò mi ìfita. Ìyá ní ọjọ́ èèyàn. Ọkùnrin ń bọ̀ ọ̀gá alága. Ṣáìdé ẹ̀yàn. Ẹ̀mí kókó ẹ̀rẹ̀gbẹ́. Ṣàmù Tamak tí o mọ̀ jó Pasuma ọkùnrin kan. Wọ́n ò gbójó kékeré ní Pasuma ọkùnrin kan. Ẹ̀mí kókó òun kan. Ọmọ mi tó lé ààyè wọn. Ẹ̀fílẹ̀ kò ní kojú ẹja ìfilẹ̀. Ṣàmù Tamak. Ó ń jó nìyẹn ẹ̀fílẹ̀. Ó ti bẹ̀, ó ti nà ẹ̀rẹ̀gbẹ́. Òun jó náà nìyẹn wá náà ló ń fún ọ lé. Ó pè mí bẹ́ẹ̀. Ọmọ mi Ṣàmù Tamak kò ṣòro tó wà lóyè àṣìmí Paso. Èèyàn sàǹkì àfẹ́ òkúta. Láti kí ló wà nílẹ̀? Ṣé ká dúró àbí ká máa lo èkó? Ṣéṣẹ́ wà nílẹ̀? Àwọn ọmọ dáadáa ni ó ń ṣe fún bàbá yín lẹ́yìn o. Irinṣẹ́ ni o. Irinṣẹ́ ìjọba. Irinṣẹ́ ìjọba lẹ́yìn ni wọ́n ṣe bẹ́ẹ̀ o. Ó máa sáré mú sórí DP ni bàbá báwo lélẹ̀ òkè kò sí wèrè. Orí DP ló máa mú sí. A kàn sọ fún bàbá mi. Àlàyé how about this? Ó máa sa DP pátá sórí Instagram. Ó ṣe ọmọ ó mọ tó yẹn ṣe báyìí. Ó ti mọ tẹ́sítì bàbá wọn. A ti sàrà ẹ̀. Àlàyé ṣé kó wọlé? Irinṣẹ́ ìjọba ni o. Lẹ́bi tó pé ìjọ ìjọba, ọ̀rọ̀ ìjọba. Abátàtù fẹ́ sọ wájú ní kò mọ̀ ṣe, ẹgbẹ́ tó kò mọ̀ ṣe láti ẹ̀yìn tẹ́jọ́ bá sọ̀rọ̀. Irọ́ ni àtijọ́ yìí. Ọ̀pọ̀ Yorùbá lélẹ̀ ló ń ṣe yípo mọ́. Eléyìí ti di Yorùbá yípo Yorùbá yípo ẹ̀. Ẹ bá bèbí o, ẹ bá bèbí. Àwọn náà kí wọ́n gbèdé o, wọ́n gbèdé o. Wọ́n ti mọ̀ pé láìka ọmú ó yá. Àwọn ti gbèdé. Ẹ
máa kó fún ẹ máa kó fún ẹ kò fún ẹ gbé súnmọ́ ẹ gbé súnmọ́ ẹ ṣe màmá mi ẹ ṣe ẹ bá bèbí o ẹ bá bèbí ọjọ́ ìfàjọ́ yìí o ẹ bá bèbí ọ̀dàrí ẹ bá bèbí bàrẹ o ẹ bá jọ ìyàn mọ́ ọ̀dàrí ẹ fàjọ ìná lẹ́dí ẹ fàjọ ìmọ̀ṣọ́ ilẹ̀ wù lọ́dọ̀ mi o ó jẹ́ ilẹ̀ wù lọ́dọ̀ mi o. ilẹ̀ wù lọ́dọ̀ mi o sọ. ẹ̀bùn mọ̀ sí wù ká ilẹ̀ wù. oṣù ẹ̀bùn mọ̀ sí wù ká ilẹ̀ wù oṣù. ó jẹ́ ilẹ̀ wù ní ẹ̀bùn mọ̀ sùúrù. Mercy boy member Ogunlade Gbemini oníṣẹ́ àmàlù gbogbo ẹgbẹ́ Isiaq Alálàdé ni wọ́n pè wọ́n ṣe alias Taure òfàǹsì àmàlù yẹn ṣe àwọn tí ilé mímí Sunday yẹn làbáṣà fẹ́ tó àwọn ọlálọ́ọ̀gbẹ́ nǹkan organizing ọlálẹ́yìn tó jẹ́ múmúnì yẹn lọ́dún tó fẹ́ tó àwọn àti gbòòrò ọ̀la ẹ̀mí assistant ọdún tó fẹ́ tó wa Mercy boys ajíwá àwọn Mercy boys alábì o ṣe wà kílì rájí o ṣe secretary náà assistant àti bíúlà ọ̀làdé òní secretary yóò mọ̀ ṣe ńlá àwọn tí lè ní Kẹ́hìndé o bí arọ àkọ́kọ́ ilé mi Kẹ́hìndé káyọ̀ ẹ̀ṣọ́ èèyàn Fáṣọlá ni wọ́n pè wọ́n máa ṣe Olúwọlé ojú bí arọ sẹ́kọ̀ọ́ ọ̀ṣọ́ Olúwọlé já ni wọ́n pè wọ́n máa ṣe Fáṣọlá àwọn Ajíbádé ni wọ́n pè wọ́n máa ṣe ṣo ìyẹn financial secretary yàn Ajíbádé ni wọ́n pè wọ́n máa ṣe ṣo àwọn yóbóró tọ́ṣọ̀rọ̀ àwọn tààlà bí olóyè yóbóró. ó ṣe yóbóró tọ́ṣọ̀rọ̀ àwọn. ẹ bá ń tọ́jú àṣìṣe lẹ́sọ̀ díkì ṣí fún ó ṣe wọn àṣìṣe jíjẹ ẹsẹ̀ díkì yan. àwọn tòwé yẹmí ó ṣe mùsùlùmí ilé mi ò sí ìdí ìlọṣọ òye yẹmí ni wọ́n bẹ̀rẹ̀ àwọn bàṣọ. àwọn tó Ògúnládé ni wọ́n pè àwọn àṣẹyìn ká lẹ́yìn ká ni wọ́n pè Ògúnládé òkúkọ́ra bìtì èèyàn kú tẹ̀sí ni wọ́n pè kòkèrè èèyàn kòkèjà ni wọ́n pè àwọn Àlàbí Báráká.